n sọ kíní kan nínú tí mo fẹ́ kẹ́ kéèsì ọmọlá mo fẹ́ kẹ́ kéèsì kíní kan ifshahu sirri ìtúná àṣírí mọ̀lẹ́bí kan nítorí pé yìí fẹ́ trend ẹ jìnnà sí o ẹ jìnnà sí níbi fíìmù ọ̀rẹ́ mi Okiki Osin ọkọ̀ fíìmù kan ó pè ní abọ́jọ́kú bàbá ń bi léèrè yìí pé ìtàn tó sọ yìí ìtàn àwọn àwo ní onítàn kan nílùú àwọn ẹni wọ́n ní sáwọn tí wọ́n sọ̀tàn àwọn yìí ṣé ọ̀nà bá wọn pé mo fẹ́ sọ̀tàn fámìlì yín torí gbogbo nǹkan ní ma lẹ́yìn ó ní àfa mi ó ní ìtì ìṣe ṣùgbọ́n màá ṣe mo ń torí kò sẹ́ni tẹ́ tún náà sí agboolé rẹ̀ tínú ètò sí yín o ọmọ mi kan àbúrò ọ̀rẹ́ wa kan ó ṣe fíìmù kan pè ní ìdúmọ̀ta àṣírí àwọn kan ló tù ẹ ti máa rántí ọkọ̀ fíìmù kan pè ní ọmọ agúnpọ̀pọ̀ àbúrò ọ̀rẹ́ mi ni ìdí ń dún ẹnìkan lẹ́yìn fi ṣàwàdà ìdí ń gbọ́ mi lójú àwọn kan lẹ́yìn fi kọ́rọ̀ ẹ lọ jìnnà sí ẹ jìnnà sí tí wọ́n bá fàṣẹ sí yín lọ́wọ́ àbá ìmọ̀sílẹ̀ ẹnìkan ẹ má jẹ́ ọ já ọ̀rọ̀ fún gbogbo ayé wọ́n lè mú bá tún náà sílẹ̀ jẹ́ nípa ayé ńkọ́ ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó dáa ní kẹ́ ẹ̀kọ́ wa ẹ má fi ìgbésí ayé nìkan trend sàtàndàmù ìrọ̀hìnì tàbí bọ́ìrì sáàdì gbogbo ẹni yóò tí bá ń ṣe jọ́ ọ̀dà tí ọ̀ bá jáwọ́ kò níbẹ̀ sàtàndàmù yóò padà kábàámọ̀ sàtàndàmù yóò ṣe wàhálà sàtàndàmù yóò kìgbì orí ibú sàtàndàmù ìrọ̀hìnì tàbí bọ́ìrì sáàdì tó bẹ́ẹ̀ kó sínú sàárè tó pèsè ṣẹ́ dáadáa kalẹ̀ wàláhì làásìm sàtàndàmù ọkàbàmọ̀ ìrọ̀hìnì tàbí bọ́ìrì sáàdì ọkàbàmọ̀ وتشكو إذ يناديك المنادي وتشكو إذ يناديك المنادي المنادي nígbà tí wọ́n bá pè wá ní kíámà yìí pé kú bó lè sáàbì tí wọ́n bá pè wá pé ń kálukọ́ wá máa gba ìṣirọ́sẹ́ rẹ̀ wàláhì nínú ìjọ lórí rẹ̀ ẹni tí ó bá lọ fọ́sẹ́ rẹ̀ máláíkà tó kú kò ní sínú wa ashabul yamin ma ashabul yamin bá a ṣe gbọ́nà àwọn afáwà tẹ́lẹ̀ kò ní ẹ̀ wọ́n aṣáàbù ṣìmáìlì máa ṣáàbù ṣìmáìlì ẹ̀rí ẹ̀kọ́ ní bá a ṣe gbọ́ nìyẹn níjọ́ táwọn tí wọ́n bá ń gba tíra pẹ̀lú ọwọ́ tún wọn irú ẹni tí ọba túbà òde sí mẹ́ àtẹrúkọ mọ́mbọ̀ afá akẹ́ńdọ́ kan ọ̀yọ́ wà yín náà ni ẹ wá ń fi délé àwọn kan sí ìgbà ló ń fẹ́ ṣe wá sí níta gbangba fáyé àsọgbé lẹ̀ ni níjọ́ tí wọ́n gbé tàfà ọ̀yọ́ yìí náà ni àní sọ ní gbangba wọ́n sọ bí tí ìyá rẹ̀ kú sí wọ́n sọ bí ẹsẹ̀ bí wọ́n sọ bí tí wọ́n bí sí. wọ́n tọ́ sí ní aláṣírí o gbogbo aláṣírí. ẹ̀gbọ́n mi yé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa o ẹja tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sẹ́ni tí ò ní àṣírí tẹ́ ẹ bá fẹ́ gbé fíìmù kan tó dáṣírí ẹnìkan ẹ wá wọn kan ẹ gbà yọ̀ǹda pé sáà lè gbé jáde ẹjọ́ ní àjọsọpọ̀ aláwọ̀ jẹ̀mí yín ogun ń bá fà wí bọ́mọlẹ́kẹ́ wí nàmbà kìndóbà ẹlẹ́kọ̀ọ́bọ̀ ṣàkàtẹ́lì. àtẹrúkọ àǹtẹkùn náà fi kọ̀kọ́. làwọn mùsàdùn. wà á lábì bẹ́ẹ̀ sáàdì. làwọn mùsàdùn wà á lábì bẹ́ẹ̀ sáàdì. àfààní. Atarungo, we are recognizing the presence of our noble chapters, the president of NAPTAN, Governor Tampan, Governor Yeje Bose Akiola, and others. We pray to Almighty Allah to continue lifting you up and continue guiding you through and be with you here, now, and forever. Allahumma ameen. We sincerely recognize your presence more and often. Once again, we recognize the presence
of the governor of Campan Association, Yeye of Oyo State, Yeye Bose Akinola, we sincerely and nobly recognize your presence here today. Satam Ibrahim Tabibain Zadim Watashko if yunadi kalimunadi Watashko if yunadi kalimunadi. Ẹ dákun Alhaji Ọmọọlá. Alhaji Ọmọọlá is attending to the new entry ẹ dákun ẹ jẹ́ kí ìjókòó yẹn kó fara balẹ̀. campaign. Atandamu Satandamu Rahili tabi Gbeyi Zadi Watashko is yunadi kalmunadi Watashko is yunadi kalmunadi Makariko antakuna rafiqa qawmi. Alhaji wa Ọláyíwọlá Abdulrazak Òjòpagogo ọmọ èké àgbàlagbà méjèèjì lọ́pàpọ̀. Alhaji wa Òjòpagogo àtìgbà àtàgbà yín Ọlọ́run níjọ́ bàjẹ́. Allahumma amin. Alhaji wa Òjòpagogo Abdulfatai Abdulrazak Òjòpagogo Ọláyíwọlá is highly recognized. àtìgbà yín Ọlọ́run níjọ́ bàjẹ́ o. Thanks for coming. Àmín. Ẹ dákun ẹjá ṣe àmín. Allahumma amin. Ẹjá ṣe àmín. Allahumma amin. Atardo an takuna rafiqa qawmi lahum zadun wa anta bi ghayri zadin lahum zadun wa anta bi ghayri zadin. Àwọn máa ló òkú àti ìyàwó òkú àwọn ni wọ́n lọ kí bàbá wa Abdulrazak yẹn Òjòpagogo. Aláwọn jẹ́ gbẹ̀rẹ́ mi. Allahumma amin. Gbogbo wa inshallah ẹjá ṣe àmín. Amin. Ẹjá ṣe àmín. Allahumma amin. Ẹ dákun ẹjá rí ojú àwọn ọ̀gá wa. Ẹ̀yin olùyàwòrán ẹjá rí ojú àwọn ọ̀gá wa. Àwọn náà ń bá wa sọ̀rọ̀ táwa náà ń gbọ́. Káwọn náà gbọ́ tiwa náà. Àtàrídọ́ an takuna rafiqa qawmi lahum zadun wa anta bi ghayri zadin lahum zadun wa anta bi ghayri zadin. Lábẹ́ bẹ́ẹ̀, àfáà ní sẹ́nu rẹ̀ ó dùn, sọ yọnu sí, sọ ọ̀fẹ́, an takuna rafiqa qawmi. Àtàrùkọ́ an takuna rafiqa qawmi. Níjọ́ tí Ànábì fẹ́ kú, Sallallahu alaihi wasallam. bàbá mi Abdulrazak Òjòpagogo. Àti fẹ́ pariwo àṣírí. Bàbá mi Ológbòjò. Ànábì fẹ́ kú. Alájà wa Rùkọ́yà, ìyá Ìbàdàn. Ànábì fẹ́ kú. Ànábì fẹ́ kú. Nínú tírà, àwọn ń gbé Allahumma ar-rafiqul a'la. Ọlọ́run ẹni rẹ̀ ni ó jẹ́ kí n bá rí o. Ànábì fẹ́ kú láyé. Ìwọ́n ń sọ fọ́lọ́run wípé Ọlọ́run ẹni rẹ̀ ni ó jẹ́ kí n bá rí. Torí pé ibi tí ń lọ yẹ ìrìn àjò tí ò rí irú ẹ̀ rí ni. Ànábì lọ Isra wal Miraj ibẹ̀ kọ́. Bàbá wa gbẹ̀dẹ̀. Ànábì ṣe Isra wal Miraj. Ànábì ò sọ wípé Allahumma ar-rafiqul a'la. Ṣùgbọ́n gbà tí ikú ń bọ̀, Ànábì ní Ọlọ́run ẹni rẹ̀ tájọ rìnrìn àjò yìí ni ó gbé mi tí ó. Àṣé ẹ̀yin náà jẹ́ àwò bá a bá ń tráfù lè kó. Ọlọ́run wá ní kọ́ báwé èrè èèyàn wọ́n kọ̀pọ̀, ẹjọ́ wá jókòó. Wàláhì tó fi dé Èkó ní gbádùn ìrìn àjò yẹn.
ò ní gbádùn ìrìn àjò náà bọ́ọ̀ bá ń bọ̀ wálé láti Ìbàdàn tọ́lọ́run bá ní kó jáàmù ẹni bú bá wọkọ̀ pọ̀ tó fi sọ̀kalẹ̀ ọmọ kò sé ni torí pé ẹni ibú ni ṣùgbọ́n tí yẹn bá bẹ̀rẹ̀ wọkọ̀ pọ̀ tí yẹn débi tí yẹn lọ yòó nímọ̀ mọ́bọ̀ ẹ tún gba nọ́mbà ara yín pé alájà fún mi nọ́mbà yín torí pé ìbáṣepọ̀ ìwọ̀nba àsìkò yẹn ó dùn mọ́ra yín kátó wá rí pé ìrìn àjò àlìkìyàmà ànábì wa ní Allahumma arasiqul hala ọlọ́run o ẹni tá a jọ rìn lónìí yọ jẹ́ nire o àfàtàyè Òkìkí àti ṣàdúrà fún bẹ́ẹ̀ níjọba pé ọlọ́run àwọn tí wọ́n dọkọ̀ wọ́ọ̀rìn ní dọ̀hún ọlọ́run jẹ́ wọ́n jẹ́ nire ẹsẹ̀ amílẹ̀ dáadáa ọjà mọ̀ ń bì wọ́n náà léèrè pé níjọ́ tí ó kàn ọ́ tí ó kàn ìmí náà àwọn àwo láàjọ tráfù ń jọ̀hún sáà mà wá. àwa ní lahum saadun wà á ń tàbí báyìí sáàdì lahum saadun wà á ń tàbí báyìí. àwọn tá a pè lẹ́ni rẹ̀ yìí táni nábì sọ fún ọgbẹ́ ọlọ́run òde ń bá wọn rìn táwọn náà ń bẹ lọ́run rẹ̀ yìí àfàwa ní lahum saadun àwọn pèsè dáadáa kalẹ̀ láyé ni wọ́n tún mọ̀lẹ́bí ṣe lẹ́jọ́ ẹlòmíì ti lówó lọ́nà àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò ti gbádùn rẹ̀ mọ́ dọ́tọ̀ ọba kú ó rẹ̀ sí rẹ̀ alájọ Fatayi kèé sọmọ Ọ̀yọ́ ẹ dákun ẹ wo nǹkan kò lówó lọ́wọ́ tó fi lè rà wá ẹ dákun ẹ wo nǹkan owó wo lóní tí ó gbé ọ̀gá rẹ̀ dé àyín gbogbo àwọn bàbá tẹ́ ń dúkọ̀ yẹ owó wo lóní tó fi dékìní o tó fi gbé wọn dé àyín ìwà ló fi rà wọ́n ẹ dákun ẹ wọ̀ tún wa ẹ wò sí wa ìwà ní jẹ́bẹ̀ ọwọ́ lówó tán mọ̀lẹ́bí rẹ̀ ọmọ tó ọba kú ó dáyà rẹ̀ jẹ ẹlòmíì lówó tán àwọn àbúrò rẹ̀ ọ̀dẹ́sẹ̀ lójú rẹ̀ mọ́ kò mọ àwọn àbúrò rẹ̀ mọ́ wàláhì làásì nǹkan bá sí ọ́ dára rẹ̀ sí ẹni bá dájẹ́ yọ́ dára rẹ̀ sí níjọ́ ẹlòmíì ti lówó lọ ní òtú wa gbé olé wọn mọ́ bàbá tó bí Fatayi àti ìyá wọn bẹ láyé ọdẹ máa ń sọ fún mi wípé owó oúnjẹ bàbá àti owó oúnjẹ màmá mo fẹ́ fi ránṣẹ́ ojoojúmọ́ lówó oúnjẹ bàbá. lahum saadun wà á ń tàbí báyìí sáàdì. ojoojúmọ́ ní fọwọ́ rẹ̀ ránṣẹ́ ẹjọ́ mi tí ọba lówó lọ a máa wípé ìmáàmù ẹ̀yà mi lówó kí ló fi ṣe owó oúnjẹ bàbá àti màmá mi kò tí ì pé wàláhì làzím yóò sì dá padà nígbà tí wọ́n ti lówó lọ bàbá àti ìyá rẹ̀ wọ́n ṣàgbà fún ẹ̀ ìwọ́n jẹ́ ń tọ́jà àwọn òbí rẹ̀ ń jẹ kí wọ́n máa ń pè náà màmá ń jẹ pàmò ni wọ́n ń jẹ ọdún jẹ́ ń tọ́jà wàláhì làzím wọ́n náà ń ṣèjọ ni o mọ́mọ́ ó ṣèjọ ni o dèédé ń tó ṣe ọmọ síbẹ̀ fún wọn náà lahum saadun wà á ń tàbí kẹta. أن تكون رفيق قومي لهم زاد وأنت بغير زاد لهم زاد وأنت بغير زاد. ẹ dákun àkírà nígbẹ̀yìn gbogbo ẹ̀yin ìyàwó táwa ọkùnrin nílé ẹgbẹ̀rún látara ẹgbẹ̀rún Ọlọ́run wá sí mi fẹ́ yanu o tó bá sì yá á di gbogbo ìyàwó tí bá ń fìtínà ọkọ ọdájọ́ kalẹ̀ ni ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá tí ọba kú ọmọ rẹ̀ kú gbogbo ìyàwó tó fi ọkọ lọ́kàn balẹ̀ tọkọ rántí ilé gbogbo ìgbà ń dájọ́ ni bí ọba kú ọmọ rẹ̀ kú gbogbo ọkùnrin tí ń fìtínà ìyàwó ẹ̀ nítorí àwọn tí wọ́n ń bẹ́ ń ta ọ̀dájọ́ ni bọ́ ọba kú ọmọ rẹ̀ kú gbogbo ọkùnrin tí ó ṣẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó ẹ̀ tí ń ṣẹ̀tọ́ ń ta ọ̀ndájọ́ ni tó ọba kú ọmọ rẹ̀ kú bẹ́ẹ̀ bá jẹ́ wèrè ọmọ tí ń bẹ́ ń ta lọ yunifásitì ọmọ tí ò ti lọ sùkú ọdẹ ìsanwó rẹ̀ torí kíni bẹ́ẹ̀ bá ṣe wèrè ọkọ lẹ́fẹ̀ẹ́ ni tí ń bẹ́ ń ta ẹ pé ọmọ mi bàbá ló ní ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣe wọn kò bímọ fún ọlọ́kọ́lé fún àwọn ọmọ tiẹ̀ ń wà nílé mìírànjì sọ́ni kó yẹ dàrú mọ́tò tó ti gùn ọ̀rọ̀ afẹ́ lomi níta òun gun mọ́tò wọn rìn sẹ́ ó kú wẹ̀rẹ̀ ó kọ́ ṣèjànù ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ àwọn tó bá rí bẹ́ẹ̀ fún ẹ̀dàpọ̀ ẹja yíwà padà Fatayi wàláì wà Rabbil Kaaba wàláì kò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan ní pátá
àwọn mọ̀lẹ́bí àtọ́mọ ọlọ́ni ó yà sí wọn ọlọ́ni ó yà sí wọn ajẹ́rìí rẹ̀ antum shuhada'illahi fil ardi ọlọ́ni lẹ́yìn náà láàmú fitira yín tẹ́ máa jẹ́rìí ara yín ajẹ́rìí rẹ̀ nú àmọ́ kọ̀kọ́ rẹ̀ àmọ́ gbangba rẹ̀ èèyàn rẹ̀ ní Abdulfatai Okiki Osin ọlọ́run musa bá wa sán lẹ́sàn dáadáa ẹ̀dá pé jáde á ní ọmọ ọlá wà dúró báyìí ẹ̀dá pé dúró báyìí ebi tí fada ti ń kírun àsùbá tó bá wà lé tá a ti máa kírun àsùbá tó bá wà lé àwọn jàmáà bẹ̀ wọ́n ní ká fún ìjókòó yìí àwọn afáàkọ́ o ká fún ẹni ẹgbẹ̀rún mẹ́la àwọn fi dá sí ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ gbowó owó opó àbówó mọ̀lẹ́bí dárí àpinnu méjèèjì ẹgbẹ̀rún mẹ́la dẹ́rì tí wọ́n kó kalẹ̀ fún wa ẹ wá mẹ́tì lọ aláàjì wa ọlá ẹjá wọn máa lọ afẹ́ kí jòkó yẹ farabalẹ̀ aláàjì wọn ọmọ láti gbé sí wa létí ṣùgbọ́n èyí táwa fẹ́ mẹ́ ní pé. wọ́n kàn pè mí lójú ọ̀nà Ìjẹ̀bú ni wọ́n ní bọ̀dà Fatai ti kú wọ́n bọ̀dà Fatai ṣì máa kú bọ̀dà Fatai kú báwo kò possible mo ṣe wá pé Muhammed nìyẹn hello Muhammed kí ló ṣẹlẹ̀ sí bọ̀dà Fatai tó ní wọ́n ní wọ́n lásìdẹ̀t owó gbọ́ nǹkan kan ṣé mi ti gbọ́ nǹkan ni mi náà gbọ́ nǹkan kan kò kàn padà wá pé òjòba ogun pé ọ̀gá tí mo ṣe pa wọ́n bá mo pẹ̀lú báwọn sùn fún mi wọn ò tiẹ̀ sọ ọkọ̀ ṣáà sùn fún mi report fún mi ó dáa náà wá pé ìyá àbàdàn níbo lẹ́wà wọ́n ní mo lé mi wà lójú ọ̀nà jẹ́ níbo lẹ́yìn wọ́n láwọn wà ní polisi àdètọ́ padà so but kò sí nǹkan tí ẹ fẹ́ gbọ́lọ́ àyàfẹ́ adébúlé lórúkọ mi wọ̀ sí. Ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin wọn àti olóògbé wọ́n pè ní Okiki Osin ọmọ sì jọ mọ́lẹ̀ èèyàn dáadáa ni wọ́n dáa gan ẹni tó dẹ̀ máa ń dúró tíyan ni kò sí ẹni production kan láyé tá máa pò Okiki sí kò ní gbowó kò ní béèrè ẹni owó tó fi máa dé location in fact ẹ máa ní ẹni ìṣòro àbí anything tẹ bá sọ fún Okiki kìkì àtọ́ mi ń gbé kẹ́ máa wọrí pé gbogbo ẹ̀ lọ́lọ́run á ṣe ẹ̀rù ń bà á. mi ò lè ṣe kí n má kódà gbogbo nǹkan ni mo máa fi rántí jọ mọ́lẹ̀ torí pé èèyàn tó dáa ni wọ́n tí bá pè wọ́n pé kí wọ́n bá mi ṣe kọ́ńtẹ́ǹtì láti Ọ̀yọ́ wá síbàdàn wọn ò ní sọ pé èlò mo fẹ́ fún wọn kó tó wá tó bá dẹ̀ tún dé wọ́n máa ní kí ló fẹ́ yà Àjíkẹ́ bá ti sọ sítórì yẹn fún wa ní dáṣẹ́ báyìí mi ò lè gbàgbé wọn láyé for life torí pé èèyàn gidi ń jọ mọ́lẹ̀ wọ́n dẹ̀ dáa sí mi àwọn kankan tẹ́ tí máa pè wọ́n lọ́kọ mi lọ ní fíìmù industry tó bá pàdé ní state meeting wọ́n á ní ìdùnmọ́ mi ọkọ ẹ̀ náà ti dé lọ́ọ̀kì tó èèyàn dáadáa ń jọ mọ́lẹ̀ sí mi ì lè gbàgbé wọn láéláé. Ẹ bá sọ ẹni tí lónìí láwọláwà lápò àtàyè lábẹ́ pé kò sí nǹkan tó kọjá Ọlọ́run gbogbo nǹkan tó máa ń ṣe nìyẹn kò sí iṣẹ́ tá máa yà láyé tán bá pè run ní location tá a bá wà Okiki á lóhùn bọ̀ ni á dẹ̀ lọ kírun Jímọ̀ gbogbo ìgbà tá a bá jọ wà láì jùmọ̀ àti òǹbọ̀ mọ̀ lọ́wọ́ lẹ́nu ìgbà tẹ́mi mọ̀ èèyàn dáadáa ni èèyàn gidi ni kéde ẹ̀ sábòsí láyé kèé ṣe àbòsí ẹni tínú rẹ̀ mọ́ lù sí nǹkan oríire ni iléyà tí a ṣe lọ ọjọ́ kejì iléyà ọ̀dọ̀ mi náà ti wá ṣe adẹjọ sọ̀rọ̀ aṣọ gbogbo nǹkan pátápátá pátí ìjọ Sunday tí Ìbàdàn náà àjọ wà bẹ́ẹ̀ náà ni láti ẹtújọ ṣeré tàjọ ya fọ́tò ọ̀pọ̀ ṣe wá di pé nǹkan tó ń pè wá tó ń di pé Okiki ní accident bọ̀ gbogbo aṣágbàfọ̀ lọ èèyàn dáadáa l'Okiki èèyàn dáadáa ní kọ́lọ́wọ́n àwọlá gbogbo wà tán wù kọ́lọ́wọ́n wọlá gbogbo báwọn náà ṣe máa ń dúró tíyàn kọ́lọ́wọ́n wọlá rẹ̀ kó bá foríjìn kó bá tẹ sáré fẹ́ rere kó mẹ́pẹ́ bú kúrò wájú wọn kó mọ́ fi ìyá sáré jẹ wọn kó bá wa tọ̀mọ́lẹ̀ sí wọn ní sáré tó fi mọ́ gba àwọn okó ọ̀run pátápátá orúkọ mi ni mo rò mú bọ̀ làwà àbúrò mo jẹ́ sólógbé o èèyàn dáadáa ní kọ́líìgì mi ni senior kọ́líìgì mi ni ó dẹ̀ dáa gan sí mi.